ǹjẹ́ mọ̀ wípé wọ́n tan Yorùbá gba Islam ni ẹ̀tàn ni wọ́n tàn wọ́n gba Islam ni tẹ́ ẹ̀ bá sì mọ orí irun òṣòro Islam orí irun kíni ń bí ariwo làwọn ẹlẹ́kọ̀ọ́ fi ní ìdá orí fa sábà bàtọ̀lá lẹ́ àjà tẹ́ ẹ̀ bá ti mọ kíni ń bí ariwo kíni ń bí wàhálà àwọn àgbàlagbà tàn láti bàbá kí gbàgbọ́dì máa ń sọ pé wọ́n manage àwọn abọ̀rìṣà ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn máa ń sọ pé ẹ̀yin àwọn àgbàlagbà jọ wà náà ìwọ̀n ọ̀bẹ nìkan kẹjà wọ́n bí fẹ́ bára wọn lò ẹ̀ lè mọ̀ pé mùsùlùmí tẹ̀lé lomi ẹ̀ lè mẹ́ lomi lábọ̀rìṣà wọ́n ìpẹ́ nìkan lẹ́lẹ́bọ wọ́n ìpẹ́ nìkan ní káfìrí sẹ́ẹ̀rí. ìta ìfín ròyìn wọn òun náà ni wàhálà tí wọ́n dá lè léni. ǹjẹ́ mọ̀ wípé wọ́n tan Yorùbá gba Islam ni ẹ̀tàn ni wọ́n tàn wọ́n gba Islam ni tẹ́ ẹ̀ bá sì mọ orí irun òṣòro Islam. Bí tipẹ́tipẹ́ ni mo ti máa ń sọ fún yín wípé ẹ̀sìn Islam wọ́n tan àwọn bàbá wa gbà á ni. Mo ti ń sọ kínní tipẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ ta ni orí ẹ̀ máa pé lọ́ máa wá gbé nǹkan kan wá fún wọ́n wá máa sọ fún pé nǹkan tá a gbé wá fún ẹ yìí o ìjọ kíjọ́ tó bá ti sọ pé o ò ṣe mọ́ o wọ́n máa pa ẹni ádẹ́gbà ta ni orí ẹ̀ máa pé ló máa wá kó àwọn ọmọ ẹ̀ ló máa kó wọn sínú ẹgbẹ́ òkùnkùn yẹn pé ìjọ tẹ ẹ bá ti ní ẹ ò ṣe kinní yìí mọ́ o wọ́n máa pa yín ni o adéjẹ kan pa àwọn ọmọ òun nígbà tó mọ̀ pé ó lè di ọ̀la kọ́mọ òun wò pé kinní yìí ò right irọ́ ni kinní yìí ó ṣeé ṣe kí ìkànnì ọmọ òun fẹ́ kúrò nu kinní yìí á wá wò pé òkè nǹkan tóun wá fílẹ̀ fáwọn ọmọ òun kan pa ọmọ òun lẹ́yìn tóun bá ti lọ ìyẹn ò bá tún yé yín ta ni orí ẹ̀ pé ló máa ní nǹkan tó ti ń ṣe ló máa ní nǹkan tó ti ń bọ tó jẹ́ pé èdè ẹnu ẹ̀ ni ó fi ń bọ́ wọ́n wá gbé nǹkan kan wá wọ́n wá ní àwọn nǹkan yìí o èdè míì ló máa fi bọ́ o Ọlọ́run tó dá wa tó fún wa lédè Yorùbá òun náà ni ó ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn o a máa ní láti máa kọrí sí ilé yẹn o á dẹ̀ ṣe tí kò bá ń ṣe pé wọ́n tan àwọn bàbá wa. ó kọ́ ti ọ̀rọ̀ mi yìí jáde láti lè fi sọ́pọ́tì tó ń wí pé ọ̀kan náà ni ọ̀rọ̀ mi àtòun sọ́jọ́ra wọn sọ́bára wọn lọ mọ̀dàrú tábọ̀rìṣà máa ń sin náà nìyẹn àfi kí n sọ̀rọ̀ lé torí pé Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala òun ló mọjọ́ òun ló mọ̀gbà etí tó bá sì gbọ́ àlọ́ ó lè mọ́ gbọ́ àbọ̀ ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀rọ̀ mi wọ́n ta àwọn Yorùbá wọ́n fi gbà sílámù ni wọ́n tàn wọ́n gbà sílámù ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo lè mọ́ sí láyé mọ́ òun náà lè ti kú láyé tá bá wá gbọ́rọ̀ mi yẹn tó jẹ́ pé ìyẹn nìkan làwọn kàn gbọ́ tá bá wá gbọ́ ohun tóun náà ń wí pàápàá jùlọ lágbègbè ẹ̀sìn Islam pẹ̀lú tí máa ń sọ wípé ọ̀rọ̀ wọn yìí náà ó jọ lọ bákan náà bẹ́ẹ̀ kọ́ olóye ti mọ kí ni mò ń wí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n torí mo fẹ́ fi àwọn fídíò kan ṣẹ̀rí ọ̀rọ̀ mi níbi àmọ́ ìfẹ́ kó gùn kọjá bó ti yẹ torí orí TikTok ó níwọ̀nba àmọ́ síbẹ̀síbẹ̀ bọ́ bá gbọ́ eléyìí ibi tó bá gbọ́ dé tẹ̀síwájú o mo fẹ́ fi àwọn fídíò kan àwọn àgbàlagbà àwọn àrólé àwọn àgbàlagbà tàná wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń sọ pé Islam àlàáfíà alájọ wà àjọ ń gbégbé rọrùn kò síjà láàrin wa àwọn àgbàlagbà tàná wọn kì í pẹ́ nìkan lẹ́lẹ́bọ wọn kì í pẹ́ nìkan ní abọ̀rìṣà wọn kì í pẹ́ nìkan káfìrí mùsùlùmí ni wọ ọmọ náà ni wọ rárá wọn dá gbogbo ẹ̀ pọ̀ wọn fìfẹ́ bára wọn lò ẹnìkan ò lura wọn lẹ́ni náà ta ni ń gúnra wọn lọ́bẹ ta ni ń bára wọn jà owó àti talẹ́jọ gbéra yín lọ ilé ẹjọ́ kí ló bí kí ló fà kò síjà àmọ́ ìdá ẹ̀sìn pọ̀ ìmọ̀ sọdún léyà ká mọ̀ yàtọ̀ láàrin abọ̀rìṣà àtẹlẹ́bọ ìmọ̀ sí ọdún ìkórè ká mọ̀ yàtọ̀ láàrin mùsùlùmí àti kírísítẹ̀nì yẹn la fẹ́ kí ká ṣàlàyé ẹ̀ pé ẹ̀sìn wa rèé ntòwírè lakum dinukum waliya din àwọn àgbàlagbà tàná wọn gbé ntí mo mọ̀ jẹ́ dé lọ́pọ̀lọpọ̀ wọn fi Ìsìlámù ṣe fọ́pọ̀lọpọ̀ ìran Yorùbá nípìnlẹ̀ wípé wọ́n wo sàkún wípé ìran Yorùbá yìí káì ìran yìí afẹ́ràn owó gan àti wá fẹ́ràn gbajúmọ̀ ẹ̀rí pé entertainment àníwá ló ti gbajúgbajà ìran kan ò sì ní fẹ́ràn entertainment àfi kí wọ́n fẹ́ràn owó ẹ̀rí pé àwùjọ tiwa láti máa establish ọ̀rọ̀ spiritual jù ẹ lọ wọrí TikTok ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ọmọ rí pé gan àwọn náà mọ̀ sàlàyé nípa spiritual ayé ọkọ̀ọ̀rún ní tí ọkọ̀ọ̀yìn ní ti bí ọjọ́ tàwọn àgbàlagbà àwọn mọ̀jẹ̀ mọ́ bá tiẹ̀ jẹ́ ìran kan àwùjọ kan ò ní sí tán bá ti establish irú nǹkan báyìí ìgbára ẹni lójú scam ni ọmọ jọba láwùjọ wọn ọjọ́ ọ̀la yẹn wá ń kọ́ kí n má wàá sọ̀rọ̀ lé báyìí kí n fìdí ẹ̀ múlẹ̀ fún ẹ wípé wọ́n pa àwọn nǹkan kan lójú dà nínú tí wọ́n gbé Islam wá bá wọn láwùjọ ọ̀ràn Yorùbá wọ́n wá pa á lójú dà tí ó sì bẹ́sẹ̀ lọ lọ́pọ̀lọpọ̀ ẹ̀ látara pé kálíbà àjèrè ọkàn wọn ìyẹn ló bí tí wọn náà ń ṣe lénìí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala mo bẹ́ẹ̀ iye èèyàn tí ọba gbọ́n tí mo wí pé wọ́n tàn wọ́n gba Islam ní Ọlọ́run jẹ́ kélé yìí mi náà àlàyé mi yìí Ọlọ́run jó dé ti gbọ́ wọn kí wọ́n sì gbọ́n tí mo wí kí wọ́n gbọ́ yé kí Allah ó ṣe níbi lẹ́jọ́ dáadáa fún mi láyé àti lálẹ́ kìámà
ọlájọ́ kan sílẹ̀ wájú Ọlọ́run ìwọ náà sọ̀rọ̀ ọ̀ní ta lè rí ẹ̀ máa pé tí wọ́n ní ẹ̀sìn yìí ò bọ́ bá ti gbà tọ́ bá ti filẹ̀ wọ́n pa ọ́ ni ó yé ìwọ náà mọ̀ dàrú ni tó bá jẹ́ pé lódodo ní Islam ní kí wọ́n pààyàn wáì tí wọ́n ti fẹ̀sìn lẹ̀ tí wọ́n pa ẹ́ wáì táwọn tí wọ́n ti fi Islam lẹ̀ tán kọ́mẹ́ǹtì tán sí àpúrógàmù rẹ̀ tí wọ́n ti pa wọ́n ta ni mùsùlùmí ti pa ntọ́ bá wà nípìlẹ̀ ẹnìkan ò ní jólóye nítorí ẹ̀ bá pé tìmọ̀ yìí kí ẹnìkan ò ní sọ pé òun sì Islam mọ́ nínú kọjá pé nǹkan ti rọ́ọ̀lù nǹkan ti wọ wèrè díẹ̀ ó kàlẹ́ wá jẹ́ wèrè alásọ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ntí Google ni wọn náà ti ń ṣàṣì fún nǹkan tó ń sọ nípa ẹ̀sìn Islam ọ̀tọ̀ wá ní tí Google ọ̀ sọ ọ̀tọ̀ ní tí wọ́n present fáwọn èèyàn ànábì wọn jí pátá ànábì wọn ó bó kú sùn ẹnìkan ò ní jólóye wọn gbogbo tí wíwẹ̀ yìí náà lọ Google ẹ̀ opposite nǹkan tí ń kà jáde nínú Google òun ní present fáwọn èèyàn torí pé ọ̀fẹ́ mọ blog afẹ́nú ẹ̀sìn Islam ló sì fẹ́ gan láti máa wọlé kọ́ máa jáde ìwé ẹ̀sìn wo ni wọ́n fẹ́ fi máa fi ẹnìkan ò ní máa sọ pé òun fẹ́ máa establish àbọ̀rìṣà lórí media personality àwọn èèyàn ni wọ́n mọ̀ tọwọ́ bọ̀ torí pé kò sí ìwé ẹ̀sìn kan tó lè máa mú wá láti máa fi Islam láti lè máa ṣàlàyé ẹ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ kí ni ìbágbé kí ni Islam sọ lágbègbè ọkọ àti ìyàwó ìbáwo ni tẹ́rẹ́bíà tàbọ̀rọ̀ fọ́mọ wa nínú sunna nínú alukur'an báwo làgbóyè àwọn sọ̀hábà ìwé wo ni ìwé Ifá tó fẹ́ fi bọ́ọ̀ bá ti sọ gẹ̀ẹ́nì yóò máa pa wọ́n náà lẹ́rìn bọ́ọ̀ bá ti kìfà kọ̀ gàgà yóò máa mẹ́rin lọ́wọ́ pé àlọ́ ni wọ́n sopọ̀ yìí kò bọ́ pọlọlọ ìyẹn bí káwa ní ìtọ́wà nú ẹ̀sìn wa ni pé máa bá dàlẹ́ dín ní fàkìtòlù ìpìlẹ̀ ẹ̀sìn wa nìyẹn pé ẹnìkan ò ní fi Islam lẹ̀ o òfin ẹ̀sìn wa ni káwọn afọ wa ní òfin ẹ̀sìn wa ni tó bá jẹ́ pẹ̀lú táà ti ń lo sẹ̀ríà ni gbogbo nǹkan tẹ́sìn wa ti hànà tó ti hànà pa àgbọ̀dọ̀ ṣe àgbọ̀dọ̀ mutí ó ní adu àgbọ̀dọ̀ ṣe sìnà ó ní adu àgbọ̀dọ̀ jalè ó ní adu káwọn àfa máa wá sọ pé tó bá jẹ́ pẹ̀lú táà ti ń lo sẹ̀ríà ni ohun tí ìdájọ́ ti ń bẹ fáwọn ẹni yìí ni kò túmọ̀ sí wípé wọ́n ní àti establish pé wọ́n ti ń gé ẹnìkan lọ́wọ́ wọ́n ti ń àmọ́ tí bá ń bẹ nínú ẹ̀sìn wa ní ṣe nǹkan rú ẹ̀ bá àmọ́ wí jù bẹ́ẹ̀ lọ kò sáriwo tó lè pa kọ́dà mo fẹ́ ṣàlàyé má tẹ̀lé mi o má tẹ̀lé mi dáadáa má tẹ̀lé mi o mo fẹ́ sọ wípé gbogbo tó gbé dání ìbò ti burú tó yìí Ọlọ́run tó fẹ́ fi ọ fẹ́ lù ọ fún wa ni ọ fẹ́ fi ọ ntọ́ gbé dání yìí Allah fẹ́ fi jẹ́ ká mọ ìyẹn gbò nínú ọkà bàbá ni ó fẹ́ káwọn tí wọn kì í ṣe mùsùlùmí tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ ní tí ẹ fẹ́ ká ṣe má gan wọ́n ní a máa sọ wọ́n ní a máa sọ súlẹ̀ owó ẹ̀yọ́nú ayé ọwá ní Islam wọn ṣé eré yẹn máa pé kọ́gbà Islam fẹ́ni tí wọ́n jẹ́ pé ẹ̀sìn kan tí fi ń bá Elédùmarè sọ̀rọ̀ tẹ́lẹ̀ èdè rẹ̀ ní fi ń bá Elédùmarè bọ̀ ní fi ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ mo ti bí ọlẹ́rẹ̀ gan mo ní kí ni ìtumọ̀ Elédùmarè pé ṣàlàyé kí ni ìtumọ̀ Elédùmarè torí pé ọmọ tó ń sọ Ọlọ́run wọn yàtọ̀ sí Allahu tiwọn Ọlọ́run ní tàwa Yorùbá Allahu ní tiwọn àwọn ọlọ́mọ tí wọ́n sọ ní Ọlọ́run kí ni ìtumọ̀ Ọlọ́run kí ni ìtumọ̀ Elédùmarè kí ni ìtumọ̀ Allahu kò sí nítorí pé lókùn ìgbà tó bẹ́ẹ̀ pé ọ̀ ń sọ irọ́ yẹn dòdòdó fún wọn ọ̀fẹ́ máa sọ dòdòdó fún wọn àwọn náà sì kórìíra ẹ̀sìn Islam tẹ́lẹ̀ ó jẹ́ káwọn náà máa fi kọ́mẹ́ǹtì support yẹ kò jẹ́ kí wọ́n lè ṣe fáyidé sí pé nígbà tó ní Allahu wọn o ọlọ́wọ́ méjì ni o ẹ̀yin náà lè Google lórí Google wípé ẹ ṣáàṣì lórí Google pé ṣé Allahu ṣe òrìṣà ọlọ́wọ́ méjì ni ọwá ní èdè téèyàn fi ń bá Elédùmarè rẹ̀ sọ̀rọ̀ bọ̀ tẹ́lẹ̀ ṣé eré yẹn máa pé tí bá jẹ́ pé wọ́n tàn wọ́n gbà ní kéńtọ̀ wọ́n sì sọ pé òun ó change èdè wọn àkọjú sí kíbúlà èdè míì ni wọ́n máa fi pe Elédùmarè yẹn wáyé táwọn òyìnbó ń gba ẹ̀sìn lọ́dọ̀ tìyín tẹ́yìn náà ń fi èdè Yorùbá kọ́ wọn nífá wáyé tẹ́yìn máa fi òyìnbó kẹ́ máa fi kífá torí pé ẹ̀ mọ̀ pé kọ̀ lọ wáyé tí tìyín wá dẹ̀ tọ́ títà wa mùsùlùmí wá di àwọn àgbàlagbà wo ó yí ọ kí n tó tẹ̀síwájú wípé Islam ẹ̀sìn kan ní ìmọ́lẹ̀ ni sọwárí kò sí nǹkan kan tó lè máa sọ lágbègbè ẹ̀sìn Islam lẹ́nìí tó jẹ́ wípé kò sí.